Mo kí Ọlọ́run Olódùmarè o. Mo kí Ọlọ́run ọba mímọ́ ọba àṣẹ̀dá. Mo kí Ọlọ́run àṣẹ̀dá ayé àti ọ̀run. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, agbami àsìrílà òdodo tí ẹ jẹ́ ti ìkànnì Àbáyọ̀mí agbami àsìrílà òdodo. Ẹ wò ó, gbogbo ẹni tí bá ti ń bá ṣe alábàápàdé iṣẹ́ tí mò ń fi sílẹ̀ yìí, mo fi Olódùmarè bẹ̀ ọ́, mo fi ọba dẹ́dà àṣẹ̀dá bẹ̀ ọ́. Gbogbo ẹni tó ti kọ́lé láyé rẹ̀, ò ní lulé rẹ̀ tà ní gbàǹjo o. Gbogbo ẹni tí ò wá tí ì kọ́lé láyé, tí ò tí ì rí òrònú pé òun fẹ́ ra ilẹ̀, òun fẹ́ kọ́lé lágbára ọba òkè, ọ̀nà tó fi gbà kọ́, tó fi gbà rà, tí wọn náà ó fi gbà ṣe ohun rere láyé, Ọlọ́run ọláàánú jùlọ yóò máa lànà rẹ̀ fún ọ. Ìwá ṣe pé àdúrà lásán o, pẹ̀lú ìgbìyànjú ni. Jọ̀ọ́ bá mi pín ètò yìí. Bá mi pín ètò yìí débi wípé kó sì bá mi like rẹ̀, kó bá mi ṣe àṣẹ rẹ̀. Wò ó, èmi Àbáyọ̀mí tí ń bá parọ́ kí Ògún lákáyé, wò Ògún ni mo dìmú yìí, ó pa mí dànù. Ṣùgbọ́n tí ń bá parọ́ kó là mí, n lè káyé ilẹ̀ mọ́, n tún lè káyé ilé gan mọ́. Ilé gan à ń kọ́ lọ ni, a sá ń kọ́ lọ ní tiwa. Mo fi Olódùmarè búra, Ògún mo dìmú yìí. Ògún kọ́lé ni eléyìí tí mo mú wá fún yín. Ògún kọ́lé ni. Kò sí nǹkan kan tàbí ṣùgbọ́n kankan bẹ́ẹ̀. Ògún kọ́lé ni. Bá mi pín kí wọn náà ó lò ó. Olówó ò lówó. Bá mi pín kí wọn náà ó lò kó gbìyànjú ẹ̀ kó ṣe. Kò ná ní 20,000 naira. Kò ná ní 20,000 naira. Wò ó, òní yìí, awọ gálà, odidi awọ gálà, ó gé sí 201. Òní eléyìí tí ó ń wò nílẹ̀ yìí. Ewé ìjòkùn, òun ni wọ́n ń pè yìí. Ewé ìjòkùn, òun ni wọ́n ń pè ewé eléyìí. Mo ti wá sílẹ̀ tẹ́lẹ̀ already ló ti jẹ́ kó gbẹ báyìí. So o ti rí ewé ìjòkùn. 16 ni wàá bá mi kà ń bẹ̀. 16. Ọ̀pọ̀lọ́ gbígbẹ 16 pẹ̀lú odidi atare ńlá kan. Ọmọ ìyá mi, tó bá ń wò mí lọ́wọ́lọ́wọ́, 10 minutes tí mo fẹ́ lò pẹ̀lú ìrìnàjò yìí, farabalẹ̀ máa bá mi kà lọ. 10 minutes òun ni mo fẹ́ lò. Tó bá fẹ́ ṣe ètò yìí ní ìdálù, oníṣèlú, eégún ní gbowó ibì kan. Mojúbà bàbá, mojúbà ìyá, mojúbà gbogbo ẹ̀yin tẹ ni mí o. Ẹ dákun, ẹ dábọ̀, ẹ fi èdè náà, ẹ fi ìdọ́kàn, ẹ fi èdè gbogbo ara. Ọ̀tọ̀ ni ká fi àpọ́nlé sí nǹkan, ọ̀tọ̀ ni ká dán wò. Pé ǹjẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí. Lọ dán wò. Ó dá mi lójú pé ọdún tuntun tí mo fẹ́ mú yìí, èmi gangan màá bá wọn kọ́ estate láṣẹ Ọlọ́run. Láṣẹ Ọlọ́run. Torí Ọlọ́run, a dúpẹ́ fún Ọlọ́run. A dúpẹ́ fún Ọlọ́run. Bó ṣe jẹ́ nìyẹn. Wò ó, ọ̀pọ̀lọ́ yìí, a sọ ní kíni, jáàkà lẹ́yọ kọ̀ọ̀kan. 1, 2, 3, jáàkà mẹ́rin ní báyìí. Mẹ́rin ní báyìí again, ó jẹ́ mẹ́jọ. Mẹ́rin ní báyìí, ó jẹ́ 12. Àwọn ọ̀tá Nàìjíríà. So mẹ́rin ní báyìí, ó jẹ́ 16. Eléyìí là lè kà torí pé 201 a ti kà, a ti gé already. Ó ti pé 201. Ewé ìjòkùn náà ni, òun náà ó ti pé 201. Ewé ìjòkùn ti pé 16 tí mo ti kà síbẹ̀. Lẹ́yìn kí n yọ, kí n dì, kí n ju sínú apẹ. Jíjó ni. Jíjó ni. Tó bá ti jó tán, lọ́ kó kúná. Ọ̀nà méjì ló lè gbà ló. O lè pò mọ́ ọṣẹ. Tó bá pò mọ́ ọṣẹ, wà á kó sí inú àwo funfun.
wà wá jin àárín rẹ̀, wà á fi ọ̀gàyè kan sí i, wà á da ọṣẹ yẹn bò lórí. Ìyẹn fún ẹni tó bá jẹ́ pé ó ń wẹ ọṣẹ tó rí pé ọṣẹ ò dáhùn lára òun, bí ó ṣe ṣe nìyẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé iná ni, ìràwọ̀ iná ló fẹ́ lò, jíjó lásán ni wà á jó, ọtí ni wà á máa fi lò. Láàárọ̀ kùtùkùtù, ó máa gbọ́ ẹ fèyí dán mi wò, ẹ fi èyí dán mi wò. Olówó ńláńlá, ẹ fèyí dán mi wò. Ilé mo fẹ́ kọ́, ẹ fi dán mi wò. Etí tóbi Ọlọ́run. Fèyí dán mi wò ni iṣẹ́ náà ń jẹ́. Gbogbo ohun tí ó ṣókùnkùn láyé, ó ṣojú Ọlọ́run ọba ṣẹ̀dá. Bó o ṣe pé gbólóhùn kankan, bó ń wẹ ọṣẹ àbí tó ń lo ẹtu rẹ̀, bàbá kọ̀ǹfàmù ni o. Kó o má rówó ra ilé, kó o má rówó ra ilẹ̀, ó ṣe é ṣe kó jẹ́ pé ìgbìyànjú yẹn ó yọ. Ìgbìyànjú yẹn máa yọ pẹ̀lú àánú Ọlọ́run. Mo wá fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣalábàápàdé iṣẹ́ mi yìí. Ẹ jọ̀ọ́, ẹ bá mi pín dáradára pẹ̀lú odidi atare ńlá kan. Odidi atare ńlá kan tó gbajúmọ̀ dáadáa. Ó ní kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ bá mi lò pẹ̀lú ẹ̀. Èmi tèmi o, ọtí lèmi máa fi ń lò o. Ọtí ni èmi máa fi ń lò. Ọtí ni èmi máa fi ń lò. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí. Ọlọ́run ọba mímọ́ ọba ṣẹ̀dá kò ní bá ìràwọ̀ gbogbo wa jẹ́ o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín gan. Ẹ bá mi subscribe sí YouTube channel mi torí Ọlọ́run. Ẹ bá mi subscribe sí YouTube channel mi. Inú mi á dùn púpọ̀ tí ẹ bá lè ṣe fún mi. Ẹ ṣé tí ẹ darapọ̀ mọ́ mi. Ó dàbọ̀.